èmi àti bá a sí Paso bí bá parọ́ ọ̀rọ̀ tó ní tàn tó ní fídíò tó ní láì tó ní dáhà bá ní 1993 ẹjẹ́ ẹgbẹ́ kú ọ̀pẹ ká ní 1994 sẹ́ni ọ̀pọ̀tọ̀ 30 years sí ìdápalógo 30 years sí Paso sábà bẹ̀rẹ̀ ara wa láti 30 years bọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀ láàrin wa. Bọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀ láàrin wa o. Ẹni bá jọjọ pọ̀ ní sọ́sí. Ẹni bá jọjọ pọ̀ ní sọ́sí. Ó máa lọ sọ́nà méjì. Ó máa ní bóyá mistake ni ní àkọ́kọ́. Àbíkó ní pé ẹ wá di ọ̀rọ̀ ẹ̀ dáadáa. Ọmọ òṣèlú bẹ́ẹ̀ òpé àkọ́kọ́ ló kọ́kọ́ ń bẹ níbẹ̀ ní Paso. Ẹnu pé táyé ní òpé ẹ̀mí dáadáa. Àbí bóyá mistake ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni bàbá jù ẹ́. Bí o bá ṣe mistake wọ́n jù onítọ̀hún. Àbòsí ń tọ́rọ̀ bá dìjà. Ẹni tó bá jù ẹ́ tó jẹ́ brọ́dà tó jọ ọ̀gá ẹ̀. Olú máa sọ pé ẹ máa ṣe bínú. Ọmọ ṣe èdè náà ó máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹbí sí. Ṣùgbọ́n tá bá bí ẹ́ pé ká ẹ sọ̀rọ̀ sí mù. Àmì ká ẹ sọ jáde o. Ọmọlẹ́yìn ara ọ̀rọ̀ sọ Paso. Ọmọ ọba àyànjà. Ọ̀gá mi ní Paso. Àjọpẹ́ mi láyé alálùmọ́lẹ̀. Mo dẹ̀ dúró ti Paso máa dáadáa. Ẹ̀yin tẹ́ ń sọ lé mi o. Ìgbà tó jó òpinlẹ̀ èmi àti Paso wà ní èmi nìkan. Ẹni tó gbọ́ Paso lè dáyé. Wọ́n ti rí o. Ọmọ ṣe èdìdẹ. Bàbá ṣe kiri kan. Ẹgbẹ́ òsì àwọn. Ẹbí kan ní kan ọmọ ṣe èdìdẹ. Kọ́lá máa dá bí ìjà. Bí n bá ṣàbòsí. Ọjọ́ ń bọ̀ lórí wa wí. Báwo ní Yéṣu kò yọmọ ṣe bá bínú. Olórí tó mọ̀ ọ́ pẹ̀lú mi ìdáyé kọ́rẹ́nsì. Ọmọ ṣe èdìdẹ. Wọ́n kì í ṣe alábòsí láyé mi o. Kọ́rẹ́nsì nínú ọdún. Wọ́n ní sáà àbòsí ẹni kọ́kọ́. Ìlàyé aláwọ̀ sọ́tì o kì í ṣe alábòsí ọba. Ọba kì í fi ìgbà kan bọ̀kan nínú. Ọba kì í ṣàbòsí ọmọ àdámọ̀ tó dásáyé o. Ẹni yóò kó ṣàbòsí o. Káàfì fún wa ìlú ọ̀pọ̀lọ́lá. Kà fún wa ìlú ọ̀pá tálá. Bíkíní kan ló mi lójú. Màsàlùwàlà, màyà ké Kùránì, màyà kékeré. Màgbọ́dọ̀ àdọ́láyé. Ọ̀rẹ́ ní àti Pasuma. Kẹ́ni bàbá bàbá dá sí. Iṣẹ́ ọmọ Paso lé mi o. Ẹ tó lè mú yàn kan jure. Báwọn kan máa ń bọ̀ lẹ́yìn àmọ́ ṣàdúrà fún ọ. Iṣẹ́ ọmọ Paso lé mi o. Kọ́ ẹ̀ sí ìdébísí. Ṣùgbọ́n ẹ jẹ́ wẹ́ sẹ́fíìsì. Bí ẹ bẹ́ wọlé sí jọyìn. Àbẹ́ bínú ọlá. Bábọ́ ní Yusuf lè fọ̀rọ̀ wé ra wọn. Wọn ò kí sọ ọlọ́jà ní tèmi. Ó máa yá wọn tó máa wá ọ ládàálù mọ́lẹ̀. Ìgbà tó ń bọ̀ fún sí Paso wọ̀ dẹ̀ yó. Mo dọ́dọ̀. Every percentage yẹn. Every percentage. Bọ́lọ̀ bàbá mi ṣe ìjọba máa ṣe bínú. Gbogbo àwa tí a jẹ́ ọ̀gá ńlá family lẹ́yìn ìgbà tí Táyé Currency tó tún ti tọrọ àforíjì báyìí ìyẹn lórí stage tó sì ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn nǹkan tó fàdí ìjà àti àwọn nǹkan tó fà á tó fi jẹ́ wípé ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Fuji àti olólùfẹ́ Pasuma òní kó jọ̀wọ́ kí wọ́n fọwọ́ wọnú. Táyé Currency ti mówó ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi ẹ̀yin títí Arambara gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ wípé àṣírí Arambara ètò tó jẹ́ wípé tí èmi tí ń bá mu wá ibẹ̀ náà lẹ́tì máa mọ̀ wípé àrà ọ̀tọ̀ ni. Ẹ̀yin tèmi ẹ̀yin títí Arambara mo ní àwọn ìbéèrè eléyìí tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo wa pàápàá jùlọ àwa tí a jẹ́ olólùfẹ́ Pasuma tí a jẹ́ ọ̀gá ńlá family ó ní wípé ṣé Táyé Currency ṣó sì wà nínú ẹbí ọ̀gá ńlá o? Lẹ́yìn ìyẹn ni wípé ṣé Táyé Currency tá à ń sọ̀rọ̀ èrè yìí kí ni nǹkan tó tún kù ta lérò wípé yẹ kó ṣe kí ìjà náà kó lè fi tán pátápátá? Ẹ̀yin
ẹ̀yin tèmi ẹ̀yin títí ara ń bára ẹ jọ̀ọ́ títorí Ọlọ́run o ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí kẹ́ wá wò ó bí Taye Currency bó ṣe ń sun ẹkún tó sì ń fi ara balẹ̀ ṣàlàyé àwọn nǹkan tó fa ìdíwọ́ àtàwọn nǹkan tó fa sábàbí ìjà gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Pasuma tí wọ́n jẹ́ títí Pasuma fans club pátápátá ó ní ó jẹ́ ìyàlẹ́nu fún wọn lóòótọ́ wípé ṣé Taye Currency ṣó lè kọjú ìjà sí Pasuma ṣá ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ o Taye Currency ó ti wá padà wá báyìí ó ní pé kí gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Pasuma kí wọ́n jọ̀wọ́ kí wọ́n dáríjì òun nítorí wípé àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ ojú tí òun fi wò ó ọ̀tọ̀ ni ojú tí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Fuji tí wọ́n fi wò ó a jẹ́ wípé Taye Currency ti padà gbà wípé òun ṣe àṣìṣe sí ọ̀dọ̀ Pasuma ìdí rèé tí Taye Currency tó ṣe ń bẹ̀bẹ̀ kákàkiri nínú àwọn ṣó èlé tó ń ṣe ẹ̀yin tèmi ẹ̀yin títí ara ń bára mo ní máa tún máa béèrè ní gbogbo ìgbà wípé kí ni nǹkan tí ẹ lérò wípé kí Taye Currency kó tún ṣe lẹ́yìn ìgbà tí ó tún ti bẹ̀bẹ̀ tó bẹ̀ yìí o ó yẹ ẹ̀yin tèmi ẹ̀yin tèmi ẹ̀yin títí ara ń bára ó yẹ wá farabalẹ̀ báyìí ẹ jẹ́ kí a wá gbọ́ àti àwọn odù àti orin àti àgbékalẹ̀ eléyìí tí Taye Currency tó fi ṣe àpèjúwe Pasuma gẹ́gẹ́ bí ìdáríjì tó ń wá lọ́dọ̀ Pasuma ó yá ẹ jẹ́ ká gbọ́ bí Taye Currency bó ṣe sọ̀rọ̀ nípa Pasuma ó yá ẹ jẹ́ ká wò. ẹni tó kó tiẹ̀ kàwé o ẹ sọ fún nìyẹn o kéwù kódà mojọ́mọ́ ìbò ní òkú ìjọba Hausa bó bá ti gbọ́ àwọn kúra ní ìyọ̀mọ̀ mọ̀rọ̀ yẹn. èmi àti báwa sí pàṣẹ bí pápá ọ̀rọ̀ tó ní tàn tó ní fídíò tó ní live tó ní dáhà bá ní 1993 ẹjẹ́ àgbẹ̀ kú ọ̀mẹ́ ká ní 1994 sẹ́ni ọgbọ̀dún ọ̀hún 30 years sí ìdá balógo 30 years sí Paso táwọn bẹ̀rẹ̀ ara wa láti 30 years ọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀ láàrin wa. ọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀ láàrin wa. ẹni bá jọjọ kan ò ní sọ́sí. ẹni bá jọjọ kan ò ní sọ́sí. ó máa lọ sọ́nà méjì. ó máa ní bóyá mistake ni ìyẹn àkọ́kọ́. àbí kó ní pé ẹ wá di ọ̀rọ̀ yẹn dáadáa. ọmọ òṣèlú bẹ òpè àkọ́kọ́ ló kọ́kọ́ bẹ níbẹ̀ ní Paso ẹnu pé Taye bẹ òpè ẹbí dáadáa àbí bóyá mistake ni ṣùgbọ́n bẹ́ẹ̀ ni bàbá jù ẹ́ bó o bá ṣe mistake wọ́n jù onítọ̀hún àbòsí ń tọ́rọ̀ bá dìjà ẹni tó bá jù ẹ́ tó jẹ́ brọ́dà tó jọ gẹ́ olú máa sọ pé ẹ máa ṣe bínú ọmọ ṣe èdè náà ó máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹbí sí ṣùgbọ́n tá bá bí ẹ́ pé kẹ́ ẹ sọ̀rọ̀ sí mù àmì kẹ́ ẹ sọ jáde o ọmọlẹ́yìn ara ọ̀rọ̀ sọ Paso ọmọ ọba àyànjà ọ̀gá mi ní Paso àjọpẹ́ mi láyé aláàlú mọ́lẹ̀ mo dẹ̀ dúró sí Pasuma dáadáa ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lẹ́yìn o nípa tó ń jó òpinlẹ̀ èmi àti Pasuma ní èmi nìkan ẹni tó gbọ́ Paso lè Taye wọ́n ti rí o ọmọ ṣe èdè dẹ bàbá ṣe kiri kan ẹgbẹ́ òsì àwọn ẹbí kan nìkan ọmọ ṣe èdè dẹ kọ́lá máa dá bí ìdá. bí n bá ṣàbòsí ọjọ́ ń bọ̀ lórí wa wí bábọ́ ní yẹ́sùn kò yẹ ọmọ ṣe bá bínú olórí tó mọ̀ ọ́ pẹ́ẹ́lẹ̀ mi Taye Currency ọmọ ṣe èdè dẹ. wọ́n kì í ṣe alábòsí láyé mi o Currency nínú ọdún wọn ò ní sáà bó ti dé gbogbo. ìlàyé alábòsí ti o kì í ṣe alábòsí ọba kì í ti bá kọ́ bọ̀kan nínú. ọba kì í ṣàbòsí ọmọ àdámọ̀ tó dá sáyé ẹni yóò kó ṣàbòsí o káàfin fún wa ìlú ọ̀pọ̀lọ́lá ká fún wa ìlú ọ̀pá tálá. bí kí ni kọ́ ló mi lójú
Masaluwala, maya ke Kurani, maya ke Kéwú, máa gbọ́dọ̀ àdọ́láyé. Ọ̀rẹ́ ní àti Pasuma, kẹ́ni kọ́mọ́ má bàa dá sí. Iṣẹ́ wọn Paso lé mi o, ẹ tó lè mú yàn kan jure. Báwọn kan máa ń bọ̀ lẹ́yìn àmọ́ ṣàdúrà fún wọn. Iṣẹ́ wọn Paso lé mi o, kọ́ ẹ̀ sí ìdébísí. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wẹ́ sẹ́fíìsì. Bí ẹgbẹ́ wọlé sí jọyìn, àbẹ́ bínú ọlá, bàbá ní Yusufu ilẹ̀ fọ̀rọ̀ wéra wọn. Wọn ò kí sọ ọlọ́jọ́ ní tèmi. Ó máa yá wọn tó mọ̀ wá o, ládàá lù ú mọ́lẹ̀. Ìgbà tó ń bọ̀ fún sí Paso wọn, wọn dẹ̀ yó. Mo tó tán. Every percentage yẹn, every percentage. Bọ́lọ̀ bàbá mi ṣe ìjọ ẹ̀ máa ṣe bínú. Ọ̀gá mi ní Paso, bàbá àkàtì, mo tẹ̀ Adimara. Bẹ́ẹ̀ bá wá ní pé ẹnì kan ṣe mistake ò lọ́gàá. Dáàbí come out pé ẹ̀yin tẹ́ ẹ sì wá pé ẹ má mà bínú. Àwọn ní fún yín, àwọn ní sọ̀rọ̀. Ó dé ẹ̀rí ẹ̀ sọ bàbá ní Yusufu lórí ayélujára bí ajere. Ẹ̀yin kan mọ̀ òtítọ́. Ọmọ ṣe níbẹ̀, ọ̀gá mi ní Paso ti ní proof. Rẹ́kọ̀ọ́ mi tó pọ̀ lọ́nà Paso ti ti ṣe láti bí oṣù mẹ́rin láì. A sì ronú pé ọ̀rọ̀ epo scarcity gbogbo nǹkan Naija tàbí change down, tàbí change topic, tàbí change title, tàbí change orin. Tí àkọ́ ọmọ ṣe níbẹ̀ níbi kàdídá tó kúrò múra Mama Adimara. Ìyá ìtí ò sí. Bàbá ní Yusufu mi ò ṣe nǹkan. Sí láti nǹkan tó rọ̀ bíbí nínú. Kí n tó sùn, ìyá Paso àpèmí ọkọ mi dáyé kọ́rẹ́sì. Sórí ọ̀rọ̀ káàrin Paso, máa wọ bẹ́ẹ̀ ní tiẹ̀ máa ṣe tiẹ̀ lọ. Ìyá náà fi ìtọ́jà aládìgbò pọ̀ ọdún, ìyá dáadáa aládìgbà tó kú múra. Kọ́lọ́hún kó mọ̀ kí àdígá. Ẹ̀yin tẹ̀ jẹ́ ní Paso, jẹ́ pé Paso ló Paso textile service. Gbogbo tí mo ti bá mi sọ, ẹlẹ́fẹ́ sọ Yusufu kan ní mọ̀. Bẹ́ẹ̀ bá wọn Paso máa tó mi. Rẹ́kọ̀ọ́ ti di kó Paso kéde mọ̀. Ẹ lọ ṣe wọ́n lè mọ̀ pé pẹ́lá Paso máa tó mi. Kí ló dé? Ẹ wá lọ opportunity. Ẹ sọ gbogbo nǹkan tó dín tó tójú òtó ẹ̀ ṣe mo ti pẹ́. Àṣepọ̀ ní iyì tó báyìí o, ọmọ ṣe é níbẹ̀. Wọ́n lè ṣe ṣe mọ́. Ọ̀rọ̀ wa náà ṣe lọ́wọ́ táyé. Máa ṣe é níbẹ̀ mo dúpẹ́ o. Ẹran tí mi ò tiẹ̀ mọ̀ pé mo tó báyìí. Lẹ́kọ̀ọ́ ilẹ̀ Yorùbá wọn lọ́rọ̀ mi ìjọba wa lọ.